Olúwa láti gbé wa lékè. Gbogbo àwọn ọ̀tá tó yìn kó lè yí wa ká. Ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run. Ìbà ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Ipa ńlá tó borí ipa agbára tó bá agbára lọ. Ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan àṣìbà rẹ̀ ọ̀run. Tó tó ọlá rẹ̀, ọba tó sòkun dìde ọba tó pa wá mọ́ tó fún wa lórí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò àwọn kérúbù lónìí. Adúpẹ́ fún orí ọ̀fẹ́ tarí gbà. Adúpẹ́ fún ọlátàrí gbà. Ọjọ́ dúpẹ́ èrò ọkàn ọ̀tá ò dáa, èrò ọkàn àwọn abatẹnijẹ́ ò dáa. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ rẹ̀ ń gbé wá, ipa rẹ̀ ń tì wá lẹ́yìn, ọlá rẹ̀ ń ràn wá lọ́wọ́. Ọlá adá gbogbo àti ọlá padà sọ́dọ̀ ló dáhùn gbogbo láti ilé ìfẹ́ inú rẹ ni wọ́n fi wà tí a sì dáhùn. Ẹni tó sọ pé kò lọ́jọ́ ọ̀la, ẹni tó sọ pé ohun tó ń ṣe òní tún òun ló sì ń tẹ̀síwájú yìí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba àwọn ọba gba ọpẹ́ wa. Ọ̀rọ̀ iná là ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò yìí, ètò Ohun Àwọn Kérúbù on FM láti lè ṣe Supt 107.1 FM ní òkè Tèmídìrẹ́ nílùú Abẹ́òkúta. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá lẹ́yìn ètò. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tọ́lọ́run lò fún tẹ̀síwájú ètò yìí. Adúpẹ́ lọ́wọ́ fún gbẹ̀yìn tí Ọlọ́run ń lò tẹ́ ń gbàdúrà fún wa. Bẹ́ẹ̀ ni gbàdúrà fún wa. Ìjà náà ló ń jẹ́ a máa tẹ̀síwájú ní àdúrà ìṣẹ́gbọ́n wa. Ìṣẹ́ àwọn ènìyàn tá a mọ̀. Bẹ́ẹ̀ ni ló tà ń ká. Ọlọ́run Ọlọ́run àlàyé fún mi. Ó fẹ́ mi bàbá àjọ Ọlọ́run tó ń ṣe ohun tẹ́nikẹ́ni ò lè ṣe. Ọlọ́run tó ń dá àrà tẹ́nikẹ́ni ò lè dá. Ọlọ́run tó mọ ohun tẹ́nikẹ́ni ò lè mọ̀. Ọlọ́run tí ó ń tì tẹ́nikẹ́ni ò lè ṣí. Tó sì ń ṣí tẹ́nikẹ́ni ò lè tì. Ọlọ́run kérúbù, Ọlọ́run séráfù. Tiyín ni ọlá o, tiyín ni ògo, tiyín sì ni agbára. Ọlá ńlá àti ipá jẹ́ tiyín fún àǹfààní mìíràn tẹ́ fún wa láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù lọ́sẹ̀ yìí. Mo fi èyí kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò yìí lọ́sẹ̀ yìí wípé ẹ kú ilé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ti bèrè ó fẹ́ mi ti padà dé sórí ètò náà. Ṣé lọ jàmàlà lọ́dọ̀ ìyàsẹ́gun dùgbò? Àfisùn ìgbàgbọ́ àjẹ iṣẹ́ tẹ́ kú gbélé mi lọ́wọ́ náà ni mò ń jẹ́. Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi. Ó fẹ́mi ọmọ màmá Ṣẹ̀gùndògo ọmọ ògo tuntun. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ọmọ màmá Ṣẹ̀gùndògo káàbọ̀. Ẹ ṣeun bàbá àjọ. Ẹ jẹ́ káwé báyìí lórí CNS at 100. Atọ́gọ́rùn-ún Centenary celebration. Láṣẹ ìròyìn náà la ṣì wà. Orí ẹ̀ CNS at 100. Bẹ́ẹ̀ni Centenary celebration. Àwọn ìròyìn ní kékèké kan jáde. Thursday 21st of August. Ankara bẹ̀rẹ̀. Ọkọ̀kànlélógún Seraphim Land kìlómítà 40 Lagos Abẹ́òkúta expressway. Níbẹ̀ ni àwọn èèyàn ti máa péjọpọ̀ láti tún yìn Ọlọ́run. Sunday 31st of August ní ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún. Kérúbù àti Séráfù máa gbé iná ìyìn rere bàbá wa Mọ́sọ̀rí Mọ́ládé fún igbákejì alága ìgbìmọ̀ yìí. Ìyá àdúrà Reverend Esther Abimbola Ajayi ilé ìjọsìn wọn Name of Christ Generation Church Victoria Land lẹ́kọ̀ọ́. September 1st ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọgọ́rùn-ún ọdún ìjọ wa ní ilé ẹ̀kọ́ fásitì Èkó ní Àkọkà. Gbogbo àwọn ọmọ Kérúbù àti Séráfù ni à ń retí láti wá kópa nínú àwọn ètò pàtàkì fún ayẹyẹ ọgọ́rùn-ún ọdún CNS at 100 tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Gbogbo ọmọ ìjọ Kérúbù àti Séráfù pátápátá la kí o, àti ìtánà àti sacred àti movement àti progressive pátápátá playing band àti CNS society. Kódà tó wà wọ́n Kérúbù gbogbo àwọn náà láti àkí ayẹyẹ ọdún ọgọ́rùn-ún ọdún bẹ́ẹ̀ lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Tó bá di September 19 September 9 gbogbo àwa lù kẹ́kẹ́ nígbà tí máa dúpẹ́ Ọlọ́run. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Ò ní mọ́fọ́ láyé lórúkọ Jésù. Mo kí ọ káàbọ̀ sórí ètò tàwa yìí. Ẹ káàbọ̀. Give God the praise. Hallelujah, hallelujah, hallelujah. Walk down your way, we are the light of your world. Jesus is the glory, in our country. Kerubu ẹyẹ, Kerubu ẹyẹ, Serafu yọ lọ́pọ̀pọ̀. Àjọ̀dún ọgọ́rùn-ún ọdún tí máa yọ kẹ́hìn. Ẹ̀yẹ́ra ọdún ọ̀làwà Serafu sí o. Hallelujah, Hosanna, ẹsẹ̀
Cherubim, Cherub, we are the light of the world. This is a testimony in our country. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè ọba tó ràn wá lọ́wọ́ dé ìpínlẹ̀ yìí ọba tó dá wa sí èyí tó pa wá mọ́ tó tún fún wa ní oore ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu FM lórí ètò tòní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ràn wá lọ́wọ́ àánú rẹ̀ wà títí CNS at 100 òun nìyí tá a mú wá lẹ́ẹ̀kan yẹn CNS at 100 la mú wá lẹ́ẹ̀kan yá ṣe òtún bá mi gbé sókè lẹ́ẹ̀kan sí bá mi gbé sókè lẹ́ẹ̀kan sí. àwọn ọmọ bó ṣe orí mọ́lá ló tún wọ́n lọ ṣe tí wọ́n fi dáyọ̀. àwọn ọmọ káàpẹ̀ náà bí ọdún ìmọ̀ràn rẹ̀ wọ́n fi dáyọ̀. lẹ́yìn tí wọ́n ti wá yóò kẹ́yìn náà ní. adúpẹ́ fún oore ọ̀fẹ́ tó wà ń fi fún wa adúpẹ́ láti jẹ́ alábàápín lórí ètò tòní ní fàkókò ṣàfihàn rárá nítorí daniel ráàjọ ìfúnilọ́fẹ̀ tó kọjá ní ọmọ kí màmá sẹ́wọ̀n mo dẹ̀ mọ̀ pé ẹ̀mí ìsìn ní díẹ̀ àwọn ọ̀rẹ́ tí ẹ̀dùn ní wọ́n bẹ̀rẹ̀ dáadáa èmi gan bí ìsìn bẹ́ẹ̀ ni pé kí n wà lórí ètò jésù lájọ́ ní ìsìn náà yára wa ọ̀rọ̀ ńlá tá a tún mú wá sórí ètò tòní ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ṣùnùkùn tí a fẹ́ kí gbogbo wa jọ wò tá a torí ẹ̀ lọ gbé àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè wá ní pé kájọ wò ó báwo ló ṣe ń rí báwo ló ṣe ń ṣẹlẹ̀ ìyẹn ni ọ̀rọ̀ àwọn olùdásílẹ̀ ìjọ àtojúṣe àwọn ọmọ wọn àwọn olùdásílẹ̀ ìjọ àtojúṣe àwọn ọmọ ṣé tí ènìyàn bá dá ìjọ sílẹ̀ tàbí tí èèyàn jẹ́ lórí ìjọ tí tẹ́lẹ̀ bá ti pe bàbá ṣó ti pe ọmọ náà. sáwọn méjèèjì ló ti pè é. sáwọn méjèèjì ló ti pè pàdé rẹ torí ọmọ mi àní kò sí nǹkan tó kọ òun jáde mi lé ní church jáde mi lọ́nà pé àwọn oníkó máa lọ bọ́jú nǹkan kò sí nǹkan tó kàn mí. ẹlẹ́yin ọjọ́ ẹ má disturb mi. ìlú ìdẹ̀kẹ̀rẹ̀ wọn láǹkan kó mọ́ ní kíní ìwà àjọ mójú kan ní sẹ́ kàkà tí òfin ní jẹ ṣe dádì ọ̀rọ̀ tá a mú wálé nínú yẹn. ìdí nìyí tá a fi lè gbé bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ leader in charge ìjọ Sacred CNS Church ìbùkún orísun iye parish tó wà ní promised land tó wà ní Délé Express ní Ọlọ́run ṣògo ní Abẹ́òkúta bàbá wa tí mò ń sọ̀rọ̀ nípa wọn ni senior superintendent apostle Joseph Tèmítọ́pẹ́ Arowosegbe tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. olótù ẹ kásán ẹ kújọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú ìjọ Ọlọ́run alààyè ńkọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣiṣẹ́ Olúwa ń tẹ̀síwájú àdúpẹ́ Olúwa bá wa ṣe màmú ògùn kan bẹ́ẹ̀ ẹ ṣé o màmá wà lálàáfíà Olúwa ṣe àti alàgbàdé ló má jẹ́ kó dùn mí gbogbo wọn wà ń bẹ̀ Olúwa ṣe Ọlọ́run alààyè àtúbọ̀ máa ràn wá lọ ẹ bá wa kí àwọn aráalé a kí gbogbo aráalé lórúkọ Jésù ojú òní tiwa ọkàn wa yóò balẹ̀ àbọ̀ Ọlọ́run yóò wá dájú ọdún yìí máa ń lọ sópin lórúkọ Jésù mo gbàdúrà ẹni wa ò ní lọ sópin bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa àmín lẹ́ẹ̀kan sí bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ leader in charge ìjọ Sacred CNS Church ìbùkún orísun iye parish promised land tó wà ní Délé Express Ọlọ́run ṣògo ní Abẹ́òkúta àwọn ni àlejò wa lórí ètò tòní senior superintendent apostle Joseph Tèmítọ́pẹ́ Arowosegbe tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ àwọn ni àlejò wa lórí ètò tòní bàbá wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí tí ènìyàn bá bàbá wa tí ènìyàn bá jẹ́ olórí ìjọ tàbí olùdásílẹ̀ ṣé tí Ọlọ́run bá ti pe bàbá wọn ṣé ó ti pe ọmọ náà ẹ jẹ́ kí n kọ́kọ́ mú wá bẹ́ẹ̀ ṣé tí Ọlọ́run bá ti pe bàbá ṣé ó ti pe ọmọ náà ẹ jẹ́ ká jọ wò bẹ́ẹ̀. rárá o tí Ọlọ́run bá pe bàbá kò di dandan pé it is not mandatory pé ó pe ọmọ torí pé iṣẹ́ ẹ̀mí ó dá lórí ìpè ni so àwọn ọmọ mi kan wá sọ pé kò sí ètò kan pẹ̀lú wọ́n máa gba ọ̀nà ibòmí so àwọn ọmọ kan dẹ̀ máa ń bẹ̀yẹ sọ́lá kọ́kọ́ ó máa rárí mọ́ pé kò dẹ̀ rí bẹ́ẹ̀ ó dípẹ́ lórí ohun tọ́lọ́run sọ fún wa ní ìpè tí spiritual maturity àti character and integrity òní Ọlọ́run wò báwo ṣé o ní ẹ̀mí mímọ́ ṣé Ọlọ́run pè ẹ́ ṣé o ní Ọlọ́run gan fúnra rẹ̀ láti lè jẹ́ adarí ibì kan kò ń ṣe pé o fẹ́ fún ọgbọ́n orí ẹ̀ darí tọ́lọ́run bá pè yàn wá a máa bẹ́ẹ̀ ṣe o gbọ́dọ̀ ní ọgbọ́n ọ̀run then o gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tó ní ẹ̀mí mímọ́ torí pé tó bá ní agbára ẹ̀mí mímọ́ yẹn kò ní fẹ́ ṣe tó wù ú bí àwọn olórí kan ṣe ń ṣe
so we are talking about character. Ọlọ́run sọ nínú ẹ lọ́wọ́ ìwé first Timothy chapter 3 yẹn ó sọ gbogbo attributes olórí ó ṣe kó lórí jẹ so kì í ṣe pé mo kàn fẹ́ ẹni torí pé bàbá mi ti jẹ́ kíní kan mo náà fẹ́ jẹ èmi náà ti dàgbà. no it is not even in the Bible so that biblical requirement ó wà nínú Bíbélì ibẹ̀ ni mo sọ yẹn first Timothy 3 starting from chapter 1 kàdé 7 ó lọ wo bòmíì so Ọlọ́run ti fọ gbogbo nǹkan tó bá yẹ kí bẹ́ẹ̀ tó bá fẹ́ jẹ́ wòlíì tó bá fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ nǹkan tó gbọ́dọ̀ ní ṣé ẹni tẹ́ ẹ fi síbẹ̀ tó fẹ́ tó sọ pé òun fẹ́ jẹ́ yẹn òun fẹ́ di torí pé bàbá òun ti jẹ́ pé òun fẹ́ ṣó ní ọmọ Ọlọ́run pé Élì ṣó pé àwọn ọmọ ẹni báwo ní táwọn ọmọ ẹ̀ ṣe ni so irú yẹn wọ́n wá ní kó lọ jẹ irú àwọn yẹn kó lọ jẹ olórí ní irú ìwà tí wọ́n lù yẹn irú ìwà tí wọ́n fún mi àti fún mi á sí wọ́n wá ní kó lọ jẹ olórí. ṣé ìjọ ò ti bàjẹ́ ṣé wàhálà ò ti wà so àwọn nǹkan tí tó bá fẹ́ tí wọ́n bá fẹ́ jẹ olórí even in churches we have àwọn church tó dúró we have different culture from different denominations. yẹn ni pé àwọn church tó dúró nípa àwọn church kan they don't joke such thing àwọn church kan tó yẹ pé you know there are some people that are independent especially ó common lọ́dọ̀ tiwa you cannot mostly the Anglican the Catholic you cannot see. ẹ má jà lápá ẹja tẹ̀síwájú. so ọ̀dọ̀ tiwa ọ̀dọ̀ mi mo ti ní nǹkan mi so there o ma impossible nbẹ because èmi ni mo ní nǹkan mi wọ́n pe èmi ni mo ní nǹkan mi yẹn o ma ọmọ ẹ o bá ti ṣe tán ọmọ bọ́ sí wọ́n dẹ̀ ti jọjọ́ sọ ti bọ́ sí so ta ló fẹ́ ibi tó yẹ pé olórí ìjọ ni kíní nǹkan ni tẹ́sọ́rà àwọn máa ní gbogbo ẹ ti wà ń bẹ̀. bí wọ́n gbé bí àwòye ó ṣàti bọ́ síbẹ̀. ṣàti bọ́ síbẹ̀ so àwọn yẹn yàtọ̀ where there is a requirement they have administration ibẹ̀ yẹn it is not possible wọ́n bá rògbò tí ẹni kò ṣeé ṣe because ẹni tó ń bá tọ́ sí they have their procedure wọ́n ní gbogbo nǹkan ní àwọn ìlànà tó gbọ́dọ̀ tẹ̀lé wọ́n ti mọ̀ if there is going to be election wọ́n ti mọ̀ bó ṣe máa ṣe do àwọn olórí ìjọ denomination leaders wọ́n máa wà together ó lè jẹ́ congregation is going to vote there is always procedure for everything in a administrative church that has 20 times to work. ó ní ètò tó ní ètò mo jẹ́ kí n mú ìbéèrè ìwà bàbá wa tí Ọlọ́run bá wá pè ìránṣẹ́ Ọlọ́run tàbí olùdásílẹ̀ kan níbo ni ààyè àwọn ọmọ olórí ìjọ àti olùdásílẹ̀ dé nínú ìpè àti iṣẹ́ ìránṣẹ́ bàbá wọn ibo láyé wọn dé ok bàbá mi dájọ́ sílẹ̀ ṣé bí bàbá mi ò tí ì lọ o wọn ti fi dà nílẹ̀ o ṣé mi náà lè máa fi ṣe fìlẹ́ńgẹ́ nínú ìjọ ibo láyé mi dé ṣe pé Bíbélì fi gbèdéke rẹ mo ní nǹkan àbí ọmọ ní nǹkan bàbá mi ní bodyguard èmi náà gbọ́dọ̀ ní bodyguard bàbá mi ní sìn rẹ tó ń lò ó tọ́ sí bàbá mi ó tọ́ sí mi náà ó dáa ibo láyé wá dé ibo láyé àwọn ọmọ olùdásílẹ̀ dé àwọn ọmọ olórí dé. ṣé rí question tẹ béèrè yẹn ẹ ti sọ di méjì why ẹ jẹ́ kí n kọ́ tó bá ṣe rí Bíbélì ò sọ pé ibì kan nìyẹn gbọ́dọ̀ ibi báyìí ni àwọn ọmọ gbọ́dọ̀ dé nínú Bíbélì go and read your Bible that very well when you have the talent tó bá ní different talent with different roles oríṣiríṣi ẹ̀bùn ló wà ní church tọ́mọ olùdásílẹ̀ bá dáa tó ní ẹ̀bùn tó dáa tó ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ mọ Ọlọ́run tó dẹ̀ ṣe bó ṣe yẹ kó ṣe tó dẹ̀ he has that integrity that requirement of God also ó ní ó dẹ̀ gba Kristi ó ní ẹ̀mí ó dẹ̀ ní ẹ̀mí Ọlọ́run ó lè máa Ọlọ́run máa fún láyè kó máa ṣe ibi tó bá lè dé iṣẹ́ rẹ̀ ò ní gbèdéke kò ní gbèdéke ayé ti mi ṣùgbọ́n ẹni tí ò ní Ọlọ́run tó ti ń ṣe fèkè pé bàbá mi lóyún náà ṣe bẹ́ẹ̀ náà ṣe ó ṣe fèkè fún kò dìgbà ẹ má jẹun tán yìí ọ̀n tó nǹkan tó máa dá dúró máa dá dúró Ọlọ́run ò kì í sùn Ọlọ́run tá à ń sìn kì í ṣe Ọlọ́run tó tóbi náà tó lágbára ó ti mọ̀ ká tó sọ ó ti mọ̀ ẹ wo tí ẹ bá fẹ́ Ọlọ́run gbọ̀n torí ẹ̀ tí wọ́n bá fẹ́ jẹ tó bá fẹ́ jẹ nǹkan tó bá fẹ́ ṣe nǹkan bá fẹ́ múyàn débì kan níbi ní ilé Ọlọ́run ní ìpele kan ó yẹ wọ́n máa ń gbàdúrà sí i ayé tí wọ́n gbàdúrà pé Olúwa bá some people pray for it there must be prayer discernment there but it is not really rampant now. kò rí bọ́ọ̀bù mọ́ nísìn àbí kò wọ́pọ̀ mọ́ nísìn. ṣùgbọ́n ẹni tó bá ní Ọlọ́run tó bá ṣe dáadáa àwọn ọmọ
àwọn bàbá Adébóyè wọ́n ní wọ́n jẹ kíní bòmí tó bá ṣe dáadáa fún pé wọ́n rí i pé wọ́n they up to the task kò dìgbà tó máa sọ fún Ọlọ́run àti yọ ẹ́ àti mú ẹ tíbi tó yẹ kó dé ṣùgbọ́n ìwọ fún ara tó bá ń ṣe pé ìwọ ṣe báyìí ìwọ tí wàá ṣe gánagánà kò sì gba Ọlọ́run mọ̀ bó ṣe máa gé ìyẹ́ yẹn. Ọlọ́run máa gé ìyẹ́ yẹn Ọlọ́run máa gé ìyẹ́ yẹn bó ṣe máa kò ṣe pé ó fẹ́ mi ó fẹ́ mi ní 1 million tó lè fún mi church ó fẹ́ jẹ́ wòlíì wọ́n ti di wòlíì báyìí fún wòlíì honorary prophet olówó. Ètò Ohun Àwọn Kerubu on FM ló lọ lọ́wọ́lọ́wọ́ láti lè ṣe Supt 107.1 FM ní òkè tèmídìrí nílùú Abẹ́òkúta. À ń padà bọ̀ wẹ̀ iná mọ̀ pé ìpolówó làgùnmù òwò ẹ jẹ́ ká dókè lọ́hùn ká mọ̀ àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kanjọ̀kan wá sí ti ìgbọ̀ yìí. Ẹ wo ẹ gbọ́ wọn rìn lórí ètò tòní ẹ kú àtàrọ̀. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì Jáàjì Over Shalom Spiritual Church àgọ́ Gideoni headquarters ló ń kéde yóò sì ń pe gbogbo ènìyàn ṣíṣe ìdúpẹ́ àjọ̀bí ìkórè ọlọ́dọọdún ọdún karùndínlógójì ìrù 35 years annual harvest thanksgiving service ìṣàkóso nínú ìbùkún dominion blessing Genesis chapter 1 verse 26 ní àkòrí jí yóò wáyé ní ọjọ́ ìsinmi Sunday kọ̀ọ̀kan nínú oṣù kẹwàá ọdún yìí Sunday October 5 2025 ní aago 11 òwúrọ̀ 11 a.m. nínú ilé ìjọsìn wọn tó wà behind Òwu Baptist Primary School àti Olúbadé Abẹ́òkúta Assistant Venerable Superior Evangelist A. Oríjà ní oníwàásù ẹ̀jẹ̀ náà Royal Fathers of the Day His Royal Majesty Ọba Dr. Clement Kọ́láwọlé Akínọláléwó of Ìléwó Orílẹ̀ Kingdom àti bàbá àwọ̀ His Royal Majesty Ọba Solomon Àtàndá Oyèbíolú of Àrèkù Imperial Priest Prophet Omírẹ̀mí Olórin Ìbálẹ̀ Ewu Ìléwó Orílẹ̀ Kingdom Chairman Harvest Committees Eminence Primary Prophet Dr. S.A. Agiala Supreme Head Jáàjì Over Shalom Spiritual Church Worldwide olùgbàlejò 08037217980. My Lord is great. My Lord is great. Ayọ̀ ọgbọ́n ọdún máa ń tẹ̀síwájú. Ìdánilẹ́kọ̀ọ́ àti àpérò oríṣiríṣi tó kún fún ẹ̀mí. Àkànṣe ìfihàn oríṣiríṣi àwòrán lórí ọgọ́rùn-ún ọdún ìjọ wa. Ìfilọ́lẹ̀ àwọn nǹkan tó buyì kún àwùjọ àti àbẹ̀wò káàkiri àwọn àdúgbò láti nawọ́ ìfẹ́ sí wọn lórí ìlera pípé. Ètò ìdánimọ̀ àti ìpèsè ẹ̀bùn tó jọjú fún àwọn ọgọ́rùn-ún akọni tẹ́rápù lọ́kùnrin àti lóbìnrin yálà tó wà láyé tàbí tó ti fi idà lélẹ̀ fún akitiyan wọn. Àṣekágbá gbogbo àṣeyẹ ọgọ́rùn-ún ọdún yóò wáyé lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún yìí ní ibùjókòó àpapọ̀ ìjọ Kérúbù àti Séráfù gbogbo àgbáyé tó wà ní ojú ọ̀nà márosẹ̀ ti Èkó sí Ìbàdàn ní ibùsọ̀ 40 nílùú Màbà ti ìpínlẹ̀ Ògùn. Olùkéde ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún ti ìjọ Kérúbù àti Séráfù. Ọmọ ṣe orí ọmọdé. Centenary. Ọmọ Martin Manu Abiodunla. Centenary. All the young ones come, let's celebrate. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìjọ the Cathedral of Christ Redeemed Sea and Nest Ministry International Ògo Titun pé gbogbo ènìyàn sí ibi àjọ̀dún ìkórè àti ìsìndúpẹ́ ọlọ́dọọdún wọn tí yóò wáyé ní Sunday ọ̀túnla yìí Sunday 17th August 2025 ní dédé aago 11 òwúrọ̀ 11 a.m. nínú ìjọ wọn tó wà ní nọ́mbà 8 Ìbígbàmí Close off Ọbagbádébọ̀ Road Orísunmibáre Òkè Odò American Junction Alọ́gì Ọbántoko Abẹ́òkúta Senior Superintendent Apostle Dr. Ìdòwú Ọlátúnjí Olóyèdé bàbá àpèdáhùn ní oníwàásù ọjọ́ náà lábẹ́ alága Special Apostle Nathaniel Animashaun Harvest Committee Chairman Engineer Fẹ́mi Ògúnlẹ̀yẹ late President Apostle Davis Ọláìdé Adéyẹmọ bàbá ìjọ General Captain Mother B.O. Ọlátúnjí Mother in Israel Ọmọṣaléwà Àtàndá ìyá ìjọ pẹ̀lú gbogbo àwọn ènìyàn jankan-jankan àti àwọn ẹni àyẹ́sí pàtàkì káàbọ̀ síbi àjọ̀dún ìkórè náà. Right Reverend Apostle Prophet and General Apostolic Mother Prophetess Ọlátúnjí ní olùgbàlejò àgbà. Olùkórè yóò kórè ayọ̀ fún gbogbo wa. Àmín. Ayé gbọ́, ayé kù sí dẹ̀dẹ̀, ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ká kọ́lé ìwé ayọ̀ sí òkè, ká má ṣe kábàámọ̀ ìgbẹ̀yìn. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM láti lè ṣe Supt 107.1 FM ní òkè tèmídìrí nílùú Abẹ́òkúta. Ọ̀rọ̀ ń lọ lọ́wọ́ ọ̀rọ̀ àwọn olùdásílẹ̀
àwọn ẹni ìpè àtàwọn ọmọ wọn tó ń da ìlú láàmú lógbòlógbò yìí my daddy is the owner of the church. bàbá mi lónìí. ibo ló wà nígbà tí bàbá mi ń jìyà yìí ibo ló wà who are you gbàdúrà ní church yìí tó fi máa sọ fún mi pé bákanbákan. màá sọ̀tọ̀ fún ẹ. so èmi àti dáàdì mi jọ jẹyà ni so tí dáàdì mi bá dẹ̀ jẹ. àjọ bẹ̀rẹ̀ ni dáàdì mi ń gbé blọọkì fún gbọ̀ngàn. òun là ń sọ lọ́wọ́lọ́wọ́ àdúpẹ́. bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa tá a jọ ń sọ̀rọ̀ lórí ètò tòní àwọn ni leader in charge the Sacred Children and Seraphim Church ìbùkún orísun ìyè parish tó wà ní Promised Land ní Ọlọ́run Ṣògo ní Abẹ́òkúta bàbá wa nínú Olúwa senior superintendent Apostle Joseph Tèmítọ́pẹ́ Arowosegbe tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti àpọ́nlé dárúkọ lórí ètò tòní bàbá wa ẹ kó àtótónu àtẹkùn bàbá wa. ṣe olóòtú. ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá fún èyí tẹ́ bá fẹ́ pè wọlé bí báwọn ṣe máa dáhùn ìbéèrè fún èyí tẹ́ bá fẹ́ pè wọlé tẹ́ fẹ́ dá sọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí situation báyìí tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín tó ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì yín tọ́mọ alàgbà ti fẹ́ tú ṣọ́ọ̀ṣì tó ti fẹ́ dá gbogbo ọ̀rọ̀ tó ti fẹ́ destabilize everything àbí tálàgbà náà ti sọ fún pé kíni ẹ fi gbà fún tẹ́ ẹ bá ti gbà fún ẹni tó máa ṣe olórí lẹ́yìn ẹ máa fún bàbá tó máa fún ọmọ náà ẹ pèsè nọ́mbà yìí kí bàbá wa là wá lọ́yẹ̀ lónìí 0707 316 0403 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè àgbè bàbá wa ẹ̀kọ́ àtótónu àtẹ̀kan gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan ṣé tí olùdásílẹ̀ bá sùn nínú Olúwa tàbí tí ṣé dandan ni pé ọmọ ìlú gbọ́dọ̀ jẹ ṣé dandan ni. iṣẹ́ dandan iṣẹ́ dandan gbogbo question yẹn ó lọ together lọ papọ̀ ni kò ń ṣe dandan mo ti sọ lẹ́ẹ̀kan ṣe rí àwọn churches kan wọ́n ní bylaw and wọ́n ti ní protocol wọn ṣùgbọ́n church míì tó yẹ pé wọ́n máa ń dá wà wọ́n lè ṣe tó bá wù wọ́n kò sí nǹkan lè ṣe ń bẹ̀ o kò sára tán lè dá ẹ̀ tẹ́ ń sọ yẹn kò sí ẹni tó fẹ́ kó fẹ́ ẹni tó ní ṣọ́ tó yẹ kó ló dá nǹkan ẹ̀ lẹ́ tí ó dẹ̀ sí á ní ẹjọ́ kwara yìí jẹ́sẹ̀ ó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ because in the Bible nígbà tí Elijah ń lọ kò mú ọmọ ẹ̀ síbẹ̀ kò mú ọmọ ẹ̀ síbẹ̀ ẹni tó tọ́ sí ló fi síbẹ̀ ọ̀run gbé sókè báyìí wọ́n dẹ̀ fi ẹni tó next tó jẹ́ pé òun gangan ni ló nọ́tọ̀ so ẹlòmíì téèyàn bá ní ẹ̀mí agbẹ́rẹ́ mímọ́ nínú kò ní ṣe tó bá wù kò ní ṣe nǹkan tó bá wù. hello ẹ káàsán. ẹ káàsán sáà. àkókò ara ló ń sọ̀rọ̀ láti Kútọ̀. alàgbà Elijah Pópóọlá láti Kútọ̀ ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. kí àlejò wa ní bàbá wa senior student apostle J. Arowosegbe pé wọ́n pò wọ́n. ẹ ṣe. lóòótọ́ ìránṣẹ́ ọlọ́wọ́ àlàyé ni wọ́n jẹ́ pọ̀ síbì kan jù bí kan lọ bó ṣe rí gan náà ni wọ́n ṣe ń sọ. àkọ́mọ́rọ̀ wọn tíjọ wọn náà jẹ́ ìjọ ìdásílẹ̀ kí n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ nítorí ìjọba Ọlọ́run. mo kí ọpẹ́ kú ohun látàárọ̀ ẹ kú ṣe olúwa. ẹ ṣé bàbá wa alàgbà Elijah Pópóọlá fún ẹ̀yin tẹ́ bá tún sì fẹ́ pè wọlé sí 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 bàbá wa ẹ tẹ̀síwájú. so n tí mò ń sọ lọ́wọ́ ni pé tí wọ́n bá ti ní agbẹ́rẹ́ mi mímọ́ tó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́ kò ní lè ṣe n tó bá wù ṣé ẹni tó bá máa fi síbì kan ó gbọ́dọ̀ ní ìwà bí Ọlọ́run God doesn't compromise that ìwà bí Ọlọ́run the character inbuilt in you people must see it àwọn èèyàn ti mọ̀ pé ọmọ Ọlọ́run ni ẹ́ kò dìgbà tí wọ́n fún ara rẹ̀ bá ń sọ pé o jẹ́ nǹkan kan báyìí irú ìyẹn náà máa fi ń ṣe olórí. kì í ṣe òun máa sọ pé ṣé ìmọ̀ àwọn ni. irọ́ èmi ni ọmọ kìíní tẹ́ni. ṣé ọmọ bàbá aládùúrà ni mí. dáàdì mi ti lọ sóò ní lọ́dọ̀ wà ń bẹ̀. ṣé ọmọ pé wò ní mi ní ni. irọ́ n tí Bíbélì sọ fún wa ni pé kò kàn gbé bí
kò compromise kò sọ fún wa pé so tí bàbá bá ti kú ọmọ gbọ́dọ̀ bọ̀ síbẹ̀. àìṣòye ìdílé. irọ́ it's not like it's not it's not a family thing. No. À ń sọ̀rọ̀ ìpè ni Ọlọ́run máa ń pè àwọn àyànfẹ́ ni nígbà tó máa pe Samuel nǹkan Lọ́ndà Eli ó ń pè é ní pé ìwọ ló kàn sẹ́ ìwọ ló kàn ìwọ ni ṣé báwọn ọmọ Eli wà ń bẹ̀ ó gégùn fún ìdílé yẹn kò ní sárúgbó ń bẹ̀ o oríṣiríṣi wọ́n kú ní same day gbogbo wọn so wọ́n dẹ̀ ṣe fún sọ́ọ̀ náà nìyẹn ṣùgbọ́n àwọn tó máa ń mọ̀ wọ́n. ẹ kú ẹ̀ lẹ́sà. Yes sir, kí ló kọ́ àti bọ́lá tí ń pè wá. Ṣeun láti Randa Abẹ́òkúta. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa Ṣeun láti Randa l'Abẹ́òkúta. Àti bàbá wa pé ẹ kú látàárọ̀. Ẹ ṣé sà. Àkúṣe olúwa. Olúwa kúṣe sà. Aláàfọ̀gbára. Àmín sà. Lórí ọ̀rọ̀ tí à ń sọ. Yes. Ìjọba ìtòdú dára mi ìbàjẹ́jẹ́ mọ̀ pé Christian Security Network boss. Ọ̀gá àwọn lè ní. Àwọn là ń monitor àwọn Christian activities in Nigeria. Kẹ́rí àwọn ọ̀gá gbẹ́nú ròyìn lórí yíyé àwọn ẹ̀jẹ̀ ṣèjọ ẹgbẹ́ sọ́ọ̀rọ̀ òṣèré yìí. Ẹlòmíì wà ló pé rà ẹlòmíì wà bẹ́ẹ̀ pé ìjọ ti wà lọ́wọ́ ẹ̀ ti wọ̀ pé tọ́lú pé òun. And that was why the main purpose the administration of PSN CAN, Bible Society of Nigeria, Christian Union of Nigeria, and other organizations. Gbogbo ti fail ní iṣẹ́ wọn. Wọ́n ti fail. PSN does not have a base in objective wa. Àwọn káàkiri gbàgbé ìgbàgbé Abuja wọn náà ń dà fún 200 billion, 300 billion. Wọ́n ti ewé ẹ̀rọ wọn wọ́n ti mọ̀ fi sí. I stand to be corrected by anybody. I stand to be corrected by anybody. I am speaking as an authority and as a theologian and a pastor. Ó ń dùn wá. Ọ̀dọ́ òtún àwọn ló bí Christian Security Network. Ó ṣe pàǹtí gọ́ọ̀mẹ̀ntì sí north kano lè sọ̀rọ̀. Ṣé wọ́n lè gbowó lọ́wọ́ ìjọba wọ́n lè sọ̀rọ̀ mọ́? And there was a prophecy as well as 1998 when Abiola Abacha died. A particular pastor in Ibadan gave a prophecy. The state with romance politics with romance church. And when church join politics, people will suffer in Nigeria. What do you tell it? Suffer all over the world. People all over the world have been given. So what is CAN doing? Thank God àwọn bàbá wa bíi tó wà ní station wọ́n ń sọ òtọ́rọ̀. Òtọ́rọ̀ ni ó sọ ọ̀pọ̀lọpọ̀ wọn òṣìṣẹ́ tó lọ́wọ́ wọn náà. Àpò àti ikọ̀ ara wọn ló ń jà fún. Àpò yìí náà ni. Bẹ́ẹ̀ àjà ṣọ́ọ̀ṣì lẹ́yìn torí owó. Ọlọ́run pè wá ní. Àdájọ́ ti lọ́ọ́ torí wọ́n máa ń pè wá ní. Ilé bàbá mi ilé àdúrà ni kì í ṣe ilé tó ti ń tajà. Ilé èlé ó wà ní bíbélì bẹ́ẹ̀. Ó kọ́ ọba ọba sọ PSN CAN Bible Society wọ́n dìde kọ́jọ́kọ̀ fáwọn ọ̀kan tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Christianity. Bẹ́ẹ̀ méjọ pé wọ́n kọ̀ fún àwọn pastors ẹ̀wọ̀n pastor kan ló ń dúró lára pastor king ọ̀rọ̀ ọ̀dẹ́wọ̀n. Ẹ ṣe báwo. Ẹ̀wọ̀n ìwọ́n pastor ọdún sílẹ̀ ẹgbẹ́ gbọ́ ọmọ tí ó wọ̀ àwọn ọmọ márùn-ún sí ọ̀rọ̀ gbogbo ẹni tó wọ́n ló ṣe deliverance deliverance òṣìwò nìyẹn. Bàbá wa ẹ ṣe púpọ̀ bàbá wa ẹ ṣe púpọ̀ bàbá wa ẹ ṣe púpọ̀ bàbá wa ọ̀rọ̀ ń pakasọ bàbá wa fún ní Apostle Akínlẹ́yẹ láti Àgbàdo ẹ̀yin lè fún wa ní tọ́pìkì yìí òun náà lè ń gbọ́ àmọ́ pé òun wà live lọ́wọ́lọ́wọ́ Ohun Awon Kerubu concept ni a wà lórí Facebook Ohun Awon Kerubu concept a wà lórí Facebook lọ́wọ́ níbi tá a ti ń sọ̀rọ̀ pé ṣé tí n bá ní bàbá tó bá dá ìjọ́lẹ̀ tí bàbá mi bá ti lọ kó tẹ̀ tó lọ́ni kí n ti máa yangàn pé I'm the prophet kí ni ojú tí bàbá mi bá ti lọ ẹ̀ ní nǹkan tó ju mi máa rí. Bàbá wa ò ń sọ̀rọ̀ ẹ̀ mọ́lẹ̀ tẹ̀síwájú ọ̀rọ̀ wa. kì í ṣe n tà ń sọ ẹ̀rí náà ẹ̀rí pé àwọn èèyàn tún dá sí wọ́n sọ̀rọ̀ dáadáa ṣe rí that is why pé when you call yourself a pastor you don't gbẹrẹ pastor people just look at you you get pastor kí ni because this thing has been bastardized àwọn èèyàn ti sọ di gbàkúlẹ̀ so ẹni tọ́lọ́run pè àwọn tọ́lọ́run pè a ò lè dá wọn mọ̀ dáadáa ṣùgbọ́n Ọlọ́run mọ̀ wọ́n. Ọlọ́run mọ̀ wọ́n. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ti di nǹkan mi ẹgbọ́n nǹkan tẹ́ni tí bàbá wa yẹn sọ bó dẹ̀ ṣe rí nìyẹn you cannot just shy away from me so ṣùgbọ́n kò síbi tí òdodo wà tí other side wà. Ó dà
so kí ọmọ sọ pé torí pé mo jẹ́ bàbá mi ti kú so I must be there it is compulsory for me to be there no Oníṣòyèdílé it's not a lineating thing. ó fẹ́ mi jẹ́ ká dókè lọ́hùn náà jẹ́ ká dókè lọ́hùn náà tábà padà dé màá mú sí ìnáró kékeré kan wá jẹ́ ká dókè lọ́hùn náà ó yá ṣe wù. balẹ̀ tí ọ̀rẹ́ padà lọ múra sí iṣẹ́. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì Judge Over Shalom Spiritual Church àgọ́ Gideoni headquarters ló ń kéde yóò sì ń pe gbogbo ènìyàn ṣíṣe ìdúpẹ́ àjọ̀bí ìkórè ọlọ́dọọdún ọdún karùndínlógójì irú 35 years annual harvest thanksgiving service ìṣàkóso nínú ìbùkún dominion blessing Genesis chapter 1 verse 26 ní àkòrí tí yóò wáyé ní ọjọ́ ìsinmi Sunday kọ̀ọ̀kan nínú oṣù kẹwàá ọdún yìí Sunday October 5 2025 ní aago mọ́kànlá òwúrọ̀ 11 a.m. nínú ilé ìjọsìn wọn tó wà behind Ohun Baptist Primary School Akeolubade Abẹ́òkúta Assistant Venerable Superior Evangelist A. Orija ni oníwàásù ẹ̀jẹ̀ náà Royal Fathers of the Day His Royal Majesty Ọba Dr. Clement Kọ́láwọlé Akínọlá Iléwó of Iléwó Orílẹ̀ Kingdom àti bàbá àwọ̀ His Royal Majesty Ọba Solomon Àtàndá Oyèbíolú of Areku Imperial Priest Prophet Omírẹ̀mí Olórin Baálẹ̀ Ewu Iléwó Orílẹ̀ Kingdom Chairman Harvest Committees Eminence Primate Prophet Dr. S. Adéàlá Supreme Head Judge Over Shalom Spiritual Church Worldwide olùgbàlejò 08037217980. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ìjọ the Cathedral of Christ Redeemed Sea and Nest Ministry International ògo titun pé gbogbo ènìyàn sí ibi àjọ̀dún ìkórè àti ìsìndúpẹ́ ọlọ́dọọdún wọn tí yóò wáyé ní Sunday ọ̀túnla yìí Sunday 17th August 2025 ní dédé aago mọ́kànlá òwúrọ̀ 11 a.m. nínú ìjọ wọn tó wà ní nọ́mbà 8 ìbígbàmí close off Ọbàgbádébọ̀ road Orísunmibáre Òkè Odò American Junction Alọ́gì Ọbántòkò Abẹ́òkúta senior superintendent Apostle Dr. Ìdòwú Ọlátúnjí Olóyèdé bàbá àpèdáhùn ní oníwàásù ọjọ́ náà lábẹ́ alága Special Apostle Nathaniel Animashaun Harvest Committee Chairman Engineer Fẹ́mi Ògúnlẹ̀yẹ late President Apostle Davis Ọláìdé Adéyẹmọ bàbá ìjọ General Captain Mother B.O. Ọlátúnjí Mother in Israel Ọmọṣaléwà Àtúndá ìyá ìjọ pẹ̀lú gbogbo àwọn ènìyàn jankan-jankan àti àwọn ẹni àyẹ́sí pàtàkì káàbọ̀ síbi àjọ̀dún ìkórè náà Right Reverend Apostle Prophet and General Apostolic Mother Prophetess Ọlátúnjí ní olùgbàlejò àgbà olùkórè yóò kórè ayọ̀ fún gbogbo wa àmín. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà o sórí ètò Ohun Awon Kerubu FM láti lè ṣe Supt 107.1 FM ní òkè tèmídìí olúwa Abẹ́òkúta ẹ̀yin tẹ́ ti ń gbé wa bọ̀ ẹ̀yin náà rí pé ọ̀rọ̀ ń lọ lórí ètò yìí kò kéré rárá o ó balẹ̀ ó ta ṣaraṣara ó balẹ̀ ó ta ṣaraṣara bàbá wa tó ń jẹ́ àlejò wa lórí ètò tòní àwọn ni leader in charge ìjọ Secret Cherubim and Seraphim Church ìbùkún orísun ìyè parish Promised Land tó wà ní Daily Express ní ọlọ́run ṣògo ní Abẹ́òkúta senior superintendent Apostle Joseph Tèmítọ́pẹ́ Arowosegbe tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ẹ̀kọ́ atótónu àtẹ̀kùn bàbá wa fún ẹ̀yin tẹ́ ṣì fẹ́ pè wọlé 0707-316-0403 0707-316-0403 ó fẹ́ mi ó rí pé nǹkan kẹsẹ́sẹ̀ ràgó lórí ètò lónìí ó lágbára gbogbo àwọn àjọ onígbàgbọ́ àti sọ̀rọ̀ àwádìí nǹkan àti ń pariwo lórí ètò yìí àti kò lójú ọ̀nà bàbá wa jẹ́ kí n mú ọ̀rọ̀ kan wá ní ṣókí nítorí ọlá àkókò bàbá kan dá ìjọ sílẹ̀ nígbà tó dá ìjọ yìí sílẹ̀ ìjọ yìí sì wà ní bí ọdún 5 kí ọmọ rẹ̀ tó lọ sí òkè òkun nígbà tọmọ yìí lọ sókè òkun ó wà níbẹ̀ ní àìmọye ọdún fún bí ọdún 11 nígbà tí bàbá yìí wá sùn nínú Olúwa tọmọ yìí wálé ọmọ yìí wá sọ pé tipátipá òun lòun máa jẹ́ olórí ìjọ yẹn gbogbo ìyàwó bàbá tó sì sùn nínú Olúwa yìí náà sì sọ wípé ọmọ òun ló kàn ó lọ sókè òkun kò lọ sókè òkun kò sí nǹkan tó kàn ọmọ òun ló kàn ṣe rí àwọn ìdílé kan dẹ̀ wà tó jẹ́ wípé tí ìyá bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sọ gbọ́ lẹ́nu ìyá náà lè máa gbọ́ lẹ́nu gbogbo ọmọ ọ̀rọ̀ yẹn náà lè máa gbọ́ lẹ́nu bàbá kò sí ìyàn kan tọ́rọ̀ tiẹ̀ máa yàtọ̀ everybody máa dojúkọ sẹ́ńtà kan náà ni bẹ́ẹ̀ náà ni irú ọ̀rọ̀ báyìí ṣe máa ń rí bàbá wa ọ̀rọ̀ tá à ń sọ yóò fẹ́ fọ́ ìjọ yìí tá a bá wá rí ìjọ tó wà nírú ipò yìí kí ni ká ṣe ní ṣókí. ṣé wọn pé mo ti sọ lẹ́ẹ̀kan pé oríṣiríṣi ìjọ ló wà
it's not a biblical requirement pé bó pẹ́ nìyẹn ṣe lọ yẹ tó bá tí bàbá bá ti kó gbọ́dọ̀ wá yẹ it's not done anywhere gbójú gbogbo ẹ̀ lọ ìmọ̀ràn tí màá gbà ní pé ìjọ yẹn torí ó lè fọjọ́ nǹkan sọ nìyẹn so ó lè fọjọ́ so irú àwọn tó bá sì ní irú notion yẹn kàn try láti kàn mú kúrò kàn wá sílé even gan tí ọlọ́run máa ń pèèyàn fúnra rẹ̀ tó bá pọ̀ ọlọ́run fẹ́ mú ọlọ́run máa tó bá gbèsè délé àwọn èèyàn máa fẹ́ràn wọ́n á fi àyè yẹn lẹ̀ fún ṣùgbọ́n yìí oríṣiríṣi ìjọ ló ní wọ́n ti ní a máa ń sọ wọn kò sí requirement kan fún èlò ìjọ míì nítorí ìgbà náà kàn yín. ẹ̀ka ẹ̀kọ́ yẹ́sà ẹ̀ pàtàkì ọ̀sà kí lórúkọ àti bóyá tí ń pè wá. ṣeun náà ní láti yáńgà. ètò àwọn kébù ló ń lọ́wọ́ yẹ́sà. wípé gbogbo ọgbẹ́jẹ́ sọ̀rọ̀ ní ìṣòwò wípé bàbá gbé mínísítì fún ọmọ. nítòótọ́ iṣẹ́ oyè ìdílé ọlọ́run ló yàn rẹ̀ síbẹ̀. bàbá wo bíbélì dáadáa aṣọ síbẹ̀ bá ṣe ń yan àwọn ẹni tó máa tẹ́kọ̀ọ́ wà lọ́wọ́ ọ̀gá pásítọ̀ tó bá ti ń lọ. wọ́n máa ń ṣe lọ́ọ̀tù. but àwọn tó wá burú jù wọ́n tún wà tó tó di pé bàbá ń gbé fọ́mọ lọ. nígbà fún àwọn churches kan ẹ má bìnrin ẹ má fi láyé láti dárúkọ churches kan. ẹ má dárúkọ. ìdáwọ́sà nígbà church wọ́n rú. ọmọ wọn ó fẹ́ tẹ́kọ̀ọ́ bàbá màmá tẹ́kọ̀ọ́ church ẹgbẹ́ síbi mẹ́wàá nísìnyí àgbórúkọ church ẹ̀mọ́ church of God church. ẹni pé ìrírí àwọn ọjà church bí dájú àti something bàbá àti sọ lórí program church yẹn àgbó wọn mọ́ o. tẹ̀síwájú àní àwọn ọmọdé ní religious cultism. pé àwọn kan wá ti lọ mú àwọn kan wá ti mú wọn lọ múlẹ̀ lẹ́ẹ̀kúlé. Pásítọ̀ àwọn ènìyàn ò qualify láti jẹ́ pásítọ̀ tàbí olórí ìjọ. Religious cultism ló wà. Religious godfatherism. Bẹ́ẹ̀ bá ọ̀ká jẹ́ bàbá wọn bàbá lókè. Tí àwọn ọmọdé wá ti ń gbọ́ tiẹ̀ ní wọ́n ti sọ àwọn yẹn ló tàbí sí orí ìjọ. ẹ bá wa mú iṣẹ́ tuntun wọn láti àtúntò religious capitalism ọ̀kábà. ó ti wà ní gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà ó wà náà lẹ́pà àwọn abọ́bàjẹ́ ní ṣọ́ọ̀ṣì. ẹnu tó bá ń wọ̀ bó jẹ́ tẹ̀ ní ẹ̀ pààyàn jẹ́ ní o káwọn ṣáà ti fìdílẹ̀ káwọn máa jẹun lọ́wọ́. gbogbo ìyẹn ló yẹ ká fight again. ẹ ṣe bàbá wa má bínú nítorí ọlá àkókò bàbá wa. tí ìbá ṣe pé èèyàn wá nǹkan tó fẹ́ jẹ tí ìbá ṣe pé èèyàn wá nǹkan tó fẹ́ jẹ kò di dandan pé you just have to be there. kí iṣẹ́ wà ń bẹ̀ ṣe pàtàkì. there is another tí o sì kàn mí bẹ́ẹ̀. another ulterior motive must be there. ṣùgbọ́n tóyọ̀ bá jẹ́ pé ọmọ ọlọ́run gan ni wọ́n lẹ́nìkan ní church mi tí bàbá ẹ̀ ní church tó jẹ́ pé wọ́n pè gan ó ní kò tí ì yà ó ń fi wọ́n lé ọmọ àlọ́ sí ọwọ́ alọ́dún ṣe dúpẹ́ àtúnṣà padà wá. ṣebí ìjọ tí mo wà ṣebí àwọn wọn láwọn ọmọ níjọ tí mo wà náà tí mo ti jẹ́ kíní. wọn ò dẹ̀ sọ pé dandandandan àwọn fẹ́ àwọn tó oríṣiríṣi. ẹ̀ló ẹ kúrò lẹ́ máa. ẹ kúrò lẹ́. yes ma ẹ kábọ̀ sọ kílódé gbọ́dọ̀ àti bọ́lá tí ń pè wá. wòlíì ihò ohun mi ló ń pè wọlé fún àwọn. ó yẹ ẹmu wá ní ṣókí bàbá wa wọ̀n mí. mo fi àsìkò kí ọ̀gá wa bàbá wa láti ibùkún orísun bàbá wa ló ń ṣe bọ́ wa sà. ẹ ṣe bá ẹ ṣe sà. ṣùgbọ́n bí ẹ ṣe ń tọ̀rọ̀ látàárọ̀ mú kí n fún wa tó tó nu yẹn. àwọn nǹkan tẹ̀mí kan máa béèrè gẹ́gẹ́ bí ìbéèrè ni pé ọ̀nà wo àti pé kí ni àbáyọ sírú àwọn nǹkan yóò fi ní ìṣẹ̀lẹ̀ mọ́ láàrin ìjọ aláṣọ orí àárín wa ló wọ́pọ̀ sí jù òun ìbéèrè tèmi ní. ẹ ṣe ẹmu wa ní ṣókí níṣẹ́jú kan. èmi rò pé ṣe rí àwọn tó bá ń sọ pé mo sọ pé àwọn tó bá ní òfin tí wọ́n dẹ̀ ní ètò ìlànà tó dára kò máa ń sábà wọ́pọ̀ mbẹ́ ṣùgbọ́n ṣe dá àwọn tó máa ń sọ pé àwọn jẹ́ independent churches wọ́n dá wà torí ẹ̀ bàbá kan sọ̀rọ̀ CAN wọ́n sọ̀rọ̀ gbogbo ẹ̀ àwọn àní CAN àní OIC aláwọn even in the so-called CNS church we have àwọn wọ́n máa ń pa àwọn kan ní ọlọ́pàá tax force all those things special squad ọ̀n tá a lè gbà ní pé kí wọ́n fi ìpìlẹ̀ yẹn kọ́kọ́ ṣiṣẹ́ káwọn yẹn ṣiṣẹ́ kó má yẹ pé ọ̀tọ̀ oyún níbi tá ọ̀tọ̀ ní nǹkan tá nípa ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n dẹ̀ wá ń ṣe. there is proliferation of churches tí ò dé kó jẹ́ pé anybody tó bá ó ti lọ ní ẹ̀mí ọjọ́ kan
ó ti di sílẹ̀ nìyẹn sọ pàdé jíjọ sílẹ̀ ẹni tí ó ti lọ́mọ àwọn gbogbo wọn sọ pé àwọn náà fẹ́ they just do anything anyhow which is not supposed to be tó yẹ pé ó ń ti àwọn agan tó yẹ pé àwọn kan ó ń ti wà lójú so nǹkan tí then ìmọ̀lá ìkíṣẹ́ tí àwọn media houses ń ṣe tí irú àwọn media house báyìí bá tún pọ̀ ó máa lè try láti curb excesses àwọn churches yẹn àwọn èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ so àwọn àmọ̀ràn tẹ́mi lè gbà nìyẹn fún torí kò sí ẹlòmíà lónìí ní church kò sẹ́ni bọ́dì tó lè bá sọ ibi tó bá ti wà kò wọ́pọ̀ láwọn churches àwọn denomination so that's the problem that we have. báyìí ni màá ṣe ṣe o kò sẹ́ni tó dẹ̀ lè bá so and which is not done anywhere níbi tí yóò bá ti wà lórí ilẹ̀ yìí ó gbọ́dọ̀ ní ẹnìkan tó bá yẹ pé church ló fẹ́ ṣe tó wà lábẹ́ church yóò gbọ́dọ̀ wà lábẹ́ church kan kó dẹ̀ máa control ẹ̀ tí o bá ti sọ pé nobody can control you then you have become another president. ó dà bàbá wa ó dà pé tí abáríkà máa balẹ̀ báyìí àá lè wákàtí mẹ́ta o ẹ jẹ́ ká fẹ́ mi ọ̀rọ̀ yìí ó lágbára tábàdé nìkan lágbára ó ṣẹgbẹ́ tí wàá lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ẹjẹ́ torí ọ̀rọ̀ yìí ń balẹ̀ yìí kò lè tọ́ sílẹ̀ tó. orebete ìpènyàn wọlé dáadáa orebete yaseu jẹ́ ká máa fi bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín pa pé wá sórí ètò yìí ẹ sì ní àǹfààní ní ṣókí ní ìṣẹ́jú kan gbàdúrà fún ètò ìkẹ́ tó máa lọ. orúkọ Jésù àmín orúkọ Jésù àmín ní agbára ẹ̀jẹ̀ Jésù àmín ayérayé Ọlọ́run ìyanu ọba tí ìjọba ìpẹ̀kun bẹ ní ìkáwọ́ rẹ̀ àgbẹ̀yìndà fún oore fẹ́ fún wa láti ẹ̀ ti jẹ́ ọ̀kan náà wà láàyè adúpẹ́ lórí àwọn gbogbo ènìyàn tó ń gbọ́ wa adúpẹ́ lórí ilé iṣẹ́ yìí adúpẹ́ lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa olú ẹgbẹ́ ọpẹ́ àmín Ọlọ́run ẹgbẹ́ yín wa àmín ẹ̀mí mímọ́ ẹ máa bá wa lọ àmín lórúkọ Jésù ibi má jò ṣẹlẹ̀ sẹ́ni àmín oore ọ̀fẹ́ àti wà láyé àti wà láàyè olú ẹ̀fílẹ̀ wa lọ́wọ́ má jẹ́ kárí wàhálà má jẹ́ kárí ìdààmú iléeṣẹ́ má jẹ́ òjò ẹ wà pẹ̀lú wa ẹ̀mí tí wọ́n fi mọ̀ pé yín ní olúwa olú ẹ̀ fi fún ẹnì kọ̀ọ̀kan wa bá wa ṣe ràn wá lọ́wọ́ Jésù olúwa wa. àmín ó fẹ́ ni bàbá wa leader in charge Sacred Children and Seraphim Church ìbùkún orísun parish tó Promised Land tó wà ní Daily Express ní Ọlọ́run ṣògo ní Abẹ́òkúta àwọn ni àlejò wa lónìí Senior Superintendent Apostle Joseph Tèmítọ́pẹ́ Arowosegbe àwọn ni wọ́n wá sórí ètò wọ́n wá pẹ̀lú wòlíì ẹ̀dọ́fín wọ́n wá pẹ̀lú alàgbà wọ́n ní ká pè wọ́n lálàgbà alàgbà ẹ̀dọ́fín àwọn ní pa bàbá tí wọ́n jọba tó wọ́n ládẹ́ kí màmá wa Senior Superintendent Apostolic Mother Adébísí Ògún JP ni pé wọ́n fi àyè gba bàbá wa láti wá àti gbogbo ìjọ Ọlọ́run bàbá wa délé má jẹ́ kó dùn mí náà àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín o àti gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá lórúkọ Jésù ìjọ Kristi yóò máa tẹ̀síwájú. ó fẹ́ mi títí ìjọ méjọ tá a máa fi pàdé kò sáàyè mọ́ ẹ̀jẹ̀ àbálọ á tẹ̀síwájú lọ́jọ́ bíi Olúwafẹ́mi Daniel ó fẹ́mi lórúkọ tèmi á fi rí àtayọ̀ pàdé ìjọba. bẹ́ẹ̀ bá lóhun kan tàbí òmíràn láti bí máa tọ́kùn ètò sọ ẹ pè mí sórí nọ́mbà yìí lẹ́yìn ètò ẹgbẹ́ ìpolówó yín wá ìpolówó owó la fi ń ṣe 08165537283 08165537283 08165537283 ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá ládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹtú ọ̀nà olúwa ṣe ìpàdé dọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ ọlọ́run ọ̀gá ògo yá ṣéwù òṣèwù mo dúpẹ́ káfíńrẹ́ pàdé láṣẹ ọlọ́run ọ̀gá ògo shalom shalom. Sweet FM yìí dùn yùgbàyùgbà mọ́ mi ó yeye.